òmùaran yá nípínlẹ̀ Kwara àfẹ́ lọ celebrate ọlọ́jọ́ ìbí Alhaja Khadija Ọdúnọlá Àbíkẹ́ Abíóyè birthday mubarak. tábàlẹ̀ gbàlùkàmújó ó tó bẹ́ẹ̀ nítorí wípé ọjọ́ kan bí wà táwa sáyé àyájọ́ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọlọ́jọ́ ìbí kú oríire ìgbà ọdún kan ní àmì. tábàlẹ̀ gbàlùkàmújó ó tó bẹ́ẹ̀ nítorí wípé ọjọ́ kan bí wà táwa sáyé àyájọ́ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọlọ́jọ́ ìbí kú oríire ìgbà ọdún kan ní àmì. bẹ́ẹ̀ni wasalamu ala yawma olibtu àlàáfíà Ọlọ́run kó máa bá ọjọ́ tí wọ́n bí màmá wa Alhaja Khadija Ọdúnọlá Àbíkẹ́ Abíóyè sínú ayé. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọ obì lórí àtẹ. ọjọ́ ìbí yín tọdún yìí tó ti kò pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. lónìí ọjọ́ 16 oṣù kejìlá ọdún tá a wà yìí 16th December àbọ̀lọ́jọ́ ìbí dúpẹ́ o. bí gbogbo ayé ṣe ń celebrate yín màmá wa olóríire onínúure oníwàre aláníyàn dáadáa Alhaja Riskat Ayilara ìyálàjẹ olúwọlé ọba market Lagos Island ń kí i kú ayẹyẹ orí kádùn. wọ́n wí pé happy birthday àṣeyí sàmọ́dún àsàmọ́dún ṣẹ̀mí. Celebrant, we wish you happy birthday. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. ọlọ́jọ́ ìbí. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. wà á rọ́wọ́ pawú. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. wà á fẹ́rí kíjó bí. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. Oh yes, Alhaja Khadija Ọdúnọlá Àbíkẹ́ Abíóyè amọ́lẹ́wà obìnrin Àbíkẹ́ tó ń wẹ̀ lódò tí gbogbo ọkùnrin yọwọ́ ọṣẹ. wọ́n ní ṣé èèyàn lélẹ̀ àbí màláìkà. ẹ̀yin náà wọ ọmọ látòkèdélẹ̀. ó dá níwà ó dá níṣe ó dá lẹ́wà ẹ̀sìn Islam tún wá yọ lára ẹ̀. kò ní bàjẹ́ o. ẹ̀yin lóyìnbó ní provision tó ń ta houses fáwọn alára tó ta. the CEO Ọdúnọlá Divine Ventures tó wà ní number 29 Èbúté market orí yanrìn nílùú Èkó. àjẹ́ a máa wọgbà o. ẹ ò ní pawó ẹjọ́ ẹ ò ní pawó ọ̀ràn. ọdún eléyìí tẹ́ ẹ ṣe ẹ ò ní fi ṣàṣemọ̀. ẹ ò máa bẹni ọ̀bẹ ní bẹ́sù àtẹlẹsẹ̀ abẹnáwó. ìgbà ọdún tẹ́ bá lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ àmín ya Allah. mo ṣe tán mo fẹ́ kí Alhaja Khadija délédélé. ṣe bẹ́yìn lọ́mọ olómọ àpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo àsìngbà tí ń bẹ lọ́nà tòmù. ìwọ sìnmí kémi sí ọ ńlẹ̀ ṣe tálẹ̀ fi lẹ́mọ yín lọ́wọ́. èwu yẹn dómò ó dọ̀tun àṣẹ̀ṣẹ̀gún yẹn dómò ó dòtú bá ń tẹ́. ọmọ sọ́ni bárẹ́ má bá kàrẹ̀ ìkà òṣè ní ìkà òṣè yàn. béwúrẹ́ bá sọnù lómù àpẹ̀rán kí wọ́n má fi lọ̀ yín ìran bàbá yín kì í ṣẹgbẹ́ gbẹrangbẹran. àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá sọnù lómù àpẹ̀rán kí wọ́n má mú lọ̀ yín ìran bàbá yín kì í ṣẹgbẹ́ gbẹrangbẹran. adìẹ ògògò ló bá sọnù lómù kí wọ́n má mú lọ̀ yín ìran bàbá yín kì í ṣẹgbẹ́ gbẹyẹgbẹyẹ. obìnrin rọ̀gbọ̀dọ̀ ló bá sọnù lómù kí wọ́n má ràn ẹlẹ́sẹ̀ wá ẹlẹ́ṣin nìkan rán wá torí ẹ̀yin lọ́ máa rọ́pọ́n lájomi toro ẹṣin. nírẹ̀sà gbogbo ọmọ ọmọdé nírẹ̀sà nílé. Alhaja Khadija Ọdúnọlá Àbíkẹ́ Abíóyè happy birthday to you once again long life and prosperity. màmá wa lálùbáríkà Alhaja Riskat Ayilara ìyálàjẹ olúwọlé ọba market Lagos Island ló ń kí i fún tọjọ́ ìbí.